Certain kinds of children do not come easy. That is why we have an oriki like Àjàní. Àjàní, before your parents could enjoy the honor of being called your parent, they first had to fight for you. Nítorí ẹ̀ ni wọ́n ṣe pe oríkì rẹ̀ ní Àjàní, ẹni àjàjàní, ẹni àjà ká tó rí ní. This fight sometimes can be very literal. It could be that your mother suffered many complications during your birth, or that your father faced many trials as he was preparing himself for the fathering of you. Tàbí kó tiẹ̀ jẹ́ wípé fún ìgbà pípẹ́ làwọn òbí rẹ̀ ti wà láìrọ́mọbí kó tó di pé Elédùà dẹ́kun ẹkún àìrọ́mọbí wọn pẹ̀lú ìbí ọmọkùnrin àníhún bíi títì rẹ̀ ni wọ́n bá pinnu láti tọ́ bá a ti ń tọ́mọ ọba nítorí níní rẹ̀ kò wá lọ́fẹ̀ẹ́ lófò. Wọ́n jà kan tó rí ọ níní. Ohun àsìjàjàní kò ṣeé fọwọ́ yẹpẹrẹ mú. Ọmọ kan ṣoṣo bí igba àràbà l'Àjàní ń ṣe. Gbogbo ẹni tó bá bí lọ́mọ ló mọ rírì rẹ̀. Alájàní ògbó, Àjàní ẹkùn. Ìwọ ló gbégbá orókè ní ìdíje àwọn akínkanjú. Àjàní àjàjàyè fìjọ̀gbọ̀n jániláyà. Alágídí ọmọ ní í ṣe ṣùgbọ́n agídí tirẹ̀ á máa nítumọ̀. The one we struggle to possess. Àjàní is like a trophy for whom we must wrestle before we own, because it is the nature of good things to not be easy to come by. Àjàní ọkọ igba ọmọge, ìwọ ni mo fèyí kí, wàá ṣeré.